AlujoHymn mission Segun. AlujoHymn vision, oh my loud and great God, new. Apostle Joseph Ayọ̀ Babalọ́lá Ọlọ́run tá a kìkìkì tá a lè kìtàn Ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù gbanigbani tí gbogbo ènìyàn ń sáyà a lè wí lè ṣe a lè ṣe lè wí gbogbo ìdílé Jésè kìnìún ẹ̀yà Júdà alápá rọ́bìrọ́bì alápá kábíkábí Ọlọ́run tó ń jẹ́ apani amọ́ni adáni aṣẹ́ni agbanilágbàtọ́ ojú kan olùkọ́kọ́ òpàkọ́ òpọ́yì ẹ̀yin Olúwa lógo ó ṣe ẹ̀yẹ yìí. Ok ayérayé ló ń ṣe kì í ṣàwa o May Thanksgiving là ń ṣe lónìí ó ṣe gbéga mi ò ní wẹ̀ẹ̀tì Fẹ́mi mò ń gbádùn ẹ̀ gan ó ní sọnù Lord we are so grateful Máyọ̀wá mo fẹ́ kó o kọ́kọ́ fi ìlú yìn Ọlọ́run àwọn Ọlọ́run ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ní sọnù àyọpẹ́yẹ o àbí oṣù karùn-ún Dáfídì oṣù karùn-ún láwà yìí roll. Ó ní sọnù. Àìkú àìrí àìdíbàjẹ́ tí kò bá ṣe pé Olúwa tó wà ní tiwa àyàn àbá ti dé nílẹ̀ Ọlọ́run tí ò jẹ́ kí wọ́n gbé wa gbìn
oṣù karùn-ún lọ́wọ́. Ayọ̀, last Friday I was 51. Ẹ̀mí àwọn wòlíì ẹ ṣé o. Ọjọ́ Friday tó kọjá ni mo pé 51. Àánú ni mo rí gbà. Mo rántí ẹni tí wọ́n jọ bí wa ní time kọ́tàjọ́ ń dàgbà pọ̀ kó pé 15 tó fi kú. Ṣògo lórúkọ ẹ̀. Èmi rèé. Mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún. Mo wá dúpẹ́ oore àtosùmọ́sù. Mo wá dúpẹ́ oore ìgbà gbogbo. Ẹ̀mí àwọn wòlíì ẹ ṣé. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọlá ẹ ṣé. We're grateful, oh Lord. We're grateful, oh Lord. We're grateful. On behalf of everybody here, we're grateful. On behalf of you watching me at home, I am grateful. On behalf of all the crew, Freddy, Jumo, Emmanuel, Sylvia, Sunday, we say thank you, Ancient of Days. As old as you are, you've never changed. You can never change. You will never change. You will never share your glory with anybody. Ẹ̀yin Olúwa lógo. Ẹ wálé. Orin yẹn la máa tún kọ again. Ìbáṣe pé Olúwa tó wà ní tiwa ni. Wọ́n bá ti fi wá pa. Àjẹ́ ò bá ti yàgbẹ́ lé wa lórí. Lord, we are grateful. We are grateful. Fẹ́mi, play kini again. Mo ṣe ra play láìpẹ́ yìí. kò séwu Jésù wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ May, happy birthday. Ẹ má wà jealous o, àwa Ọlọ́run fẹ́ràn jù. Àwa ọmọ May, bẹ́ẹ̀ ni, you know what, even our guest artist today, ọmọ May ni. Oh, okay, ó ní April ló kò sí lára wa. Àwa ọmọ May lọ́lọ́run fẹ́ràn jù.
jù. Àánú la rí gbà o. Ẹ wálé. Now, if you don't know what to praise the Lord for, please praise the Lord for me. If you don't know what to praise God for everybody here. We've been a blessing to you for the past 5 years. We started this immediately after lockdown 2020, and God has been so faithful. Àti rí a lot of testimony. Ẹni tí Ọlọ́run ti heal cancer, torí pé ó ń gbọ́ him. Ẹni tí Ọlọ́run ti a lot of healings. Ó ti ṣẹlẹ̀ láàrin wa bí. Ṣó mọ̀ pé àyàn ní ìbẹ̀rẹ̀ ọdún tí mo ní káwọn èèyàn gbé omi dání. Pé immediately after this program kan mu omi yẹn. Woman yẹn ní bó ṣe momi tán òun lálàá. Ó lóun ti ní stroke, òun wà lórí bẹ́ẹ̀dì. Ó láwọn obìnrin méjì bá dé, ó ló ń lu. Ó láwọn bá kò sí ìjà àwọn nu ara àwọn tó jẹ́ pé ó ní kìnìún mo ní màdámì Ṣẹ́gun lẹ́tí nìyẹn. Ó ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe la ṣe pé. Ó ti ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa o. Ẹ̀mí ọ̀run ṣe la ṣe pé ẹ wálé. Wúmọ̀ yẹn ló kàn bá àwọn obìnrin méjì jà wọ́n lu pààrà sí wọn lára. Ó ní ṣùgbọ́n òun ṣì wà lórí bẹ́ẹ̀ ni o. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá Ọlọ́run 1930. Ọlọ́run Babalọ́lá o mo ṣe bá. Ọlọ́run Babájídé o mo ṣe bá. Mo ń ṣe bá torí pé ẹ ń gbọ́ àdúrà. Ọlọ́run Babalọ́lá o mo ṣe bá. Ọlọ́run Babájídé o mo ṣe bá. Mo ń ṣe bá torí pé ẹ ń gbọ́ àdúrà. Ọlọ́run iṣẹ́ àṣetì. Ọlọ́run tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀. Màmá ẹ ti dìde lórí bẹ́ẹ̀rì lórúkọ Jésù. Ẹ wálé. There is no barrier in the spirit realm. A kàn ń fọn fèrè nínú stúdíò ni. Ìgbàgbọ́ ẹ lọ́lọ́run alààyè ní. Ọlọ́run dẹ̀ ń híìlì àwọn èèyàn nílé wọn. Wọ́n ń gbọ́ wa ní Ivory Coast, Australia, wọ́n ń gbọ́ wa ní USA. Fèrè lásán là ń fọn bí. Ìwọ lọ́rọ̀ bí fèrè lásán ni o. Ẹ̀mí ọ̀run wà nù fèrè wa. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ìwọ ló ń gbógo fọ́lẹ̀ tiwa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ojú kan lu kan pọ̀ pàpọ̀wò kan ìyá pẹ̀tìlù kára wọn bí ajere. Ẹ̀mí mímọ́ tó ń ṣe mímọ́ tó ń wọ mímọ́ tó ń jẹ mímọ́. Ẹ wálé. Ìyá, ọmọ yín tó rìn lọ yẹn máa fẹ́ sí ara ẹ̀rìn wálé. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá ní kí n sọ fún pé ọmọ tó rìn lọ yẹn máa fẹ́ sí ara ẹ̀rìn wálé. Ayérayé ẹ ṣé o. Ogun ẹ̀jẹ̀ ò dáa. A fẹ́ ṣiṣẹ́ wòlíì lónìí, a fẹ́ yin Ọlọ́run níbẹ̀ tí Ọlọ́run ń gbé wa. Sórí ọmọ tó tẹ̀lé ọkùnrin lọ torí drug. Olúwa jọ̀ọ́ tú àwọn ọ̀dọ́ ìlú ìsílẹ̀, tú ọ̀dọ́ sílẹ̀ ní gbogbo àgbáyé. The spirit of drug, Olúwa lé jáde lórúkọ Jésù. A lé jáde lórúkọ Jésù. A lé jáde lórúkọ Jésù. A lé jáde lórúkọ Jésù. The spirit of drug, a lé jáde lórúkọ Jésù. A lé jáde lórúkọ Jésù. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sórí òkun. Ó wó di Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀. Agbára èyí pọ̀. Ó dẹ̀ lànà sórí òkun. Ó wó di Jẹ́ríkò. Ẹ wálé. Sátánì, ẹni ìyà ni ẹni ìkà ni. Ó ti mọ̀ pé òun máa ṣègbé títí ayérayé. And that is why he tries as much as possible to destroy the lives of youth. Mo rí nǹkan tí àwọn youth ń ṣe. Ògùn ikọ́. Àwọn kan tún lọ ń fa tọ́lẹ̀tì. Olúwa jọ̀ọ́ tú àwọn ọ̀dọ́ sílẹ̀. Rótẹ̀jẹ̀ rẹ, alágbára. Rótẹ̀jẹ̀ rẹ, Jésù o. Ọba mímọ́ gbà wá lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Tẹ̀jẹ̀ rẹ ní kóró. Rótẹ̀jẹ̀ rẹ, atóríṣe. Rótẹ̀jẹ̀ rẹ, Jésù ọba.
Ọba mímọ́ gbà wá lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Tẹ̀jẹ̀ rẹ̀ ìkorò. Most of àwọn ọ̀dọ́ tó ń mu drug tó mọ oríṣiríṣi wọ́n ní ọjọ́ ọ̀la tó dáa. Ok, ẹ wálé. Ọba mímọ́ gbà wá lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Tẹ̀jẹ̀ rẹ̀ ní. A fẹ́ yin Ọlọ́run lónìí ni a fẹ́ ṣiṣẹ́ wòlíì púpọ̀. Mo gbé àbúrò mi kan ọmọ mi kan wá lónìí. First time tá a bá gbé obìnrin wá sí AlujoHymn Vision lélẹ́yìí. Sórí mi dédé gbé èèyàn wá. Fálọ́hùn ò bá ní kí n gbé ẹ wá mi ò ní gbé ẹ wá. Àyànṣùmọ̀ báwọn èèyàn máa ń pè pé ọ̀nkú ìgbà wo lẹ máa gbé mi wá náà. Ẹ jọ̀ọ́ náà ẹ gbé mi wá náà. Mo fi yẹn jọ bàbá mi nínú Olúwa. Tí n bá ti gbàdúrà tọ́lọ̀ bá ní kí n gbé ẹ wá màá gbé ẹ wá. Nítorí pé àwọn àṣàwọ̀ wà nú àwa tá à ń kọrin yìí. Wọ́n pọ̀. I don't want anybody to destroy my testimony. Bẹ́ẹ̀ni, Oluwa is one of the music ministers that I respect so much. The Lord will keep you pure in the name of the Lord Jesus Christ. Oh, ní jábọ́. Ọ̀rẹ́, orin tí mo fẹ́ kọ tí bá ti kọ tán. Wàá máa jókòó nulẹ̀. Ọmọ mi dáadáa ni. First time tá a máa gbé obìnrin wọlé, tí bá ti kọ orin yẹn tán, máa jókòó nulẹ̀ wà á join mi nínú orin yẹn. Ẹ̀yin Olúwa lógo! God bless you. Ọ̀rẹ́ Olúwa praise. Small video. Sorry. Àwọn kan ní ìpè. Àwọn kan pera wọn. Àwọn kan ebi ló pè wọ́n. Àwa mọ àwọn tó ní ìpè. Àwa mọ àwọn tí ebi pè. Àwa mọ àwọn tí fèèmù pè. I have been playing music from the year 1989. Mo ti play music. Bẹ́ẹ̀ni, 89 mo bẹ̀rẹ̀ sí fọn fèrè. Ayérayé ló ń ṣe àánú lárígbà o. Today, I've got Ọ̀rẹ́ Olúwa praise in the house. The Lord bless you. The Lord keep you in the name of the Lord Jesus Christ. Sórí ohun tá à ń ṣe níbi ni pé a máa ń yin ọba àwọn ọba. Atótilétọ̀, atófaratì, ògbéni níjà kẹ́rù ògbó níjà. Kábíyèsí. Ọ̀pábídà sọ́bídíré. Ọlọ́run tí a ń pè ní òjì kan olùkọ́ pọ̀ pàkó òkan yè. Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run ọ̀la, Ọlọ́run ọjọ́ gbogbo, Ọlọ́run ẹran ara. Ó ṣe, àyàn yìí ó ṣe, Ọ̀rẹ́ Olúwa, a máa mú díẹ̀ ni. Fàájì lónìí, ọjọ́ Friday ni mo pé 51. Glory to Jesus. Èmi àtàwọn tá a jọ bẹ̀rẹ̀ àwọn kan ti kú. Ó máa ṣe Ọlọ́run ayọ̀, ó máa ṣe Ọlọ́run ayọ̀, ó fọ̀nà àdúrà hàn mí, ó dá mi lọ́lá. Ó máa ṣe Ọlọ́run ayọ̀, ó máa ṣe Ọlọ́run ayọ̀, ó fọ̀nà àdúrà hàn mí, ó dá mi lọ́lá. Ó yá bẹ̀rẹ̀ ọ̀rẹ́. Nítorí Ọlọ́run ọba nínú ayé bá mi, Olúwayọ̀mí, mo máa gbóhùn sọ.
ọ̀rẹ́ dúró ẹ wálé ẹ̀yin ará ilé a ní gba request lónìí bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ a máa ń gba request àwọn èèyàn á pè láti ilé wọn send message tó ní àní gba request èmi àti ọ̀rẹ́ ní request yín lónìí May Thanksgiving là ń ṣe oṣù karùn-ún láwa yìí o 2025 Jésù ó ṣé o. Ó kà wá yẹ lónìí àwa dúpẹ́ bàbá ó kà wá yẹ lónìí àwa dúpẹ́ ọmọ ó kà wá yẹ lónìí àwa dúpẹ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí ọ̀run kà wá yẹ lónìí àdúpẹ́ ọ̀rẹ́ kọ́. Ó kà wá yẹ lónìí àdúpẹ́ bàbá ó kà wá yẹ lónìí àdúpẹ́ ọmọ ó kà wá yẹ lónìí àdúpẹ́ ẹ̀mí mímọ́ ó kà wá yẹ lónìí o. Ẹ káàbọ̀ lórí rédíò ẹ káàbọ̀ lórí rédíò Dr. Oluwayomi Shomide, God bless you. Spice Radio 98.7 FM. Radio Wani Awalani. Dr. Oluwayomi, thank you so much once again for this opportunity. Today we will not take any requests. We want to praise God. Last Friday I was 51. I've got every reason to praise God. Bẹ́ẹ̀ni, àánú ló ń sọ̀rọ̀. Ọ̀rẹ́ àti wà lórí rédíò. Bẹ́ẹ̀ à nípa request. Mo fẹ́ kó o bá mi yin àwọn ènìyàn. Dókítà alálejò lónìí o. Ọ̀rẹ́ Olúwa praise. Ọmọ mi dáadáa ni. Ó jẹ́ kan nú àwọn olórin tí ayérayé ń tì lẹ́yìn. Ó ní sọnù. Ọ̀rẹ́ mo fà á lé ẹ lọ́wọ́. Ní Ọlọ́run alààyè gbé wa débẹ̀. Ó ní yìí ó gbéga ní Olúwa ọba ọ̀run yìí ó gbéga yìí ó gbéga ní Olúwa ọba ọ̀run yìí ó gbéga yìí ó gbéga ní Olúwa ọba ọ̀run yìí ó gbéga yìí ó gbéga ní Olúwa ọba ọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí Orísun, tẹ́ ń gbọ́ wá lórí Spice Radio, oṣù karùn-ún ló wà yìí o. Ọlọ́run ò tí ì dáhùn, ó sì máa ṣe. In his own time, he makes everything beautiful. Kò sóhun tó ń là kọjá tí Ọlọ́run alààyè ò mọ̀. Dókítà àbí mo sọ pé ṣé mo parọ́ ni? Gbogbo tá ń là kọjá Ọlọ́run mọ̀. Ìwọ máa yìn máa sìn. Tó bá tó àkókò, Ọlọ́run máa ṣe. Tó bá tó àkókò, ogun ìdílé ò lè dá Ọlọ́run dúró. Ogun ẹ̀jẹ̀ ò lè dá Ọlọ́run dúró. Ogun inú ìjọ ò lè dá Ọlọ́run dúró tó
ò bá tọwọ́ bọ ẹ̀ṣẹ̀. Yé Olúwa ṣe o. Ẹ̀wà bá mi gbé Jésù ga òun làbò mi. Hallelujah méje méje o. Ògo méje méje o. Hallelujah méje méje. Ògo méje méje o. Ó yá ọrẹ máa bá yan lọ́lọ́. Ẹ wálé. Hallelujah méje méje lọ́nà àádọ́rin méje. Ògo méje méje lọ́nà àádọ́rin méje. Hosanna méje méje lọ́nà àádọ́rin méje. Kò tó fúnre sọ́lù ṣe láyé wa. Olúwa ṣe o. Hallelujah méje méje lọ́nà àádọ́rin méje. Lọ́nà àádọ́rin méje. Ògo méje méje lọ́nà àádọ́rin méje. Hosanna méje méje lọ́nà àádọ́rin méje. Kò tó fúnre Olúwa ṣe láyé wa. Hallelujah méje méje lọ́nà àádọ́rin méje. Olúwa ṣe o. Ògo méje méje lọ́nà àádọ́rin méje. Ayérayé ṣe. Hosanna méje méje lọ́nà àádọ́rin méje. Kò tó láti sọ rẹ̀ tó Olúwa ṣe. Òun náà ni. Wọ́n bá bọ́wọ́ mọ́lẹ̀ pẹ̀lú agbára wọn. Ọpẹ́ ní f'Olúwa tí kò jẹ́ kí tẹ̀sù borí. Ọpẹ́ ní f'Olúwa ọba wa olóore àṣepà. Kábíyèsí kábíyèsí rẹ̀ àfọ̀pẹ́ fún Jèhófà tó gbà wá lọ́wọ́ ọ̀tá. Àdúpẹ́ Olúwa. Ẹ̀yin àgbà ògo, òun ni Ọlọ́run. Òjé máa jó nílé lórí Orísun lórí Smash Radio. Oṣù karùn-ún la wà yìí o, ayérayé ló ń ṣe o. Ẹ̀yin àgbà ògo, òun ni Ọlọ́run. Dákun bá mi yìn fún iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Òun ọpẹ́ lọ́wọ́ èrò mímọ́ lọ́nà. Ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. Hey. Ẹ̀yin áńgẹ́lì dídán lùdùrúra. Kí gbogbo yín júbà sẹ́wọ̀n ojú rẹ̀. Ní gbogbo jọba rẹ̀ káyéésí lọ. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Àwa iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Again. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Àwa iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Hey. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Àwa iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Ó ṣe ọmọ yìí. Hey. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Àwa iṣẹ́ rẹ̀
fi bùkún fún Olúwa òbí. Màmá Bọ́lá rẹ̀, ẹ ó dàgbà, 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 ẹ ó darúgbó lórúkọ Jésù. Àmín Jésù Kristi. Iṣẹ́ tẹ́ fi lé wa lọ́wọ́ là ń ṣe yìí o. Ọ̀rẹ́, màmá kọrin kan. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Wọ́n jù wọ́n lọ, bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Mo lè ṣakọ ìgbàlà. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. èmi lè ṣakọ ìgbàlà. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Mo lè yan fanda. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Mo lè gbé bọ́dì. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Èmi lè ṣakọ ìgbàlà. Bàbá mi jù wọ́n lọ. Wálé náà. Mama, the Lord will keep you in the name of the Lord Jesus Christ. Amen. Inú mi máa ń dùn pé màmá ti fi iṣẹ́ lé Yétúndé lọ́wọ́. Yétúndé ààrẹ ọ̀rẹ́ mi dáadáa, the Lord will keep you. Amen. Àwa náà ti fi lé ọmọ lọ́wọ́, wàá fi lé ọmọ lọ́wọ́ lórúkọ Jésù. Sórí bó ṣe ń gbọ́ wa nílé lórí Orísun lórí Spice Radio. Àánú ló ń sọ̀rọ̀ o. Má ro ohun tí Ọlọ́run ò tí ì ṣe rárá. No! Ro ohun tí Ọlọ́run ṣe lọ́wọ́ báyìí. Oh yes. The miracle of sleeping and waking up every day is enough. Ọ̀rẹ́ ṣe mọ̀ pé àwọn kan sùn lánàá wọn jí lónìí. Bẹ́ẹ̀ni. Àwọn kan tiẹ̀ ti jí lónìí ṣùgbọ́n wọ́n ti lọ. Ibi tá a wà báyìí kí òní tó parí àwọn kan sì bá a lọ. Kò sóhun tá a lè ṣe sí i. Àánú lèmi àti ẹ rí gbà. Bí ọwọ́ méjèèjì sókè kó pariwo go. Ọ̀rọ̀ gbé wa débẹ̀. Ẹ jẹ́ ká fẹ́lẹ́ yìn bàbá tiwa. Ó ṣe. Ó ní mo kí ọ, ọba tó ṣàánú mi o. Mo kí ọ. Ẹ bá ń kí. Èmi kí ọ. Mo kí ọ, ọba tó ṣàánú wa o. Bẹ́ẹ̀ni. A kí ọ. Bó ṣẹlẹ̀ tó lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ni. Ọba tí ọ̀jẹ̀ kò lè mọ̀ wá o. Ayérayé ẹ ṣé o. Gàrí wọn, ráìsì wọn, ẹ̀wà wọn, kò wọ́n lọ́dọ̀ tiwa. Ayérayé. Àwọn kan sùn bẹ́ẹ̀ ti sọ lákọ̀ọ́kọ́. Jésù ẹ ṣé o. Orun wọn la rí, a ò rí bó ṣe jí. Àwọn kan wọ́n lọ jẹ́jẹ́ sí wọn lójú títì. Mọ́tò ló yà pa wọn. Dádì, àwọn ọkọ wọn ò mọ́wọ́, wọn mẹ́sẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀bi ẹlẹ́bi lọ́dá lé wọn lórí. Ayérayé. Wọ́n wá pariwo èmi kọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ yìí. Ṣùgbọ́n wọn ò gbọ́. Wọ́n ti dèrò ọgbà ẹ̀wọ̀n. Ayérayé ẹ ṣé. Wọ́n ti dá ẹ̀bi ẹlẹ́bi lé wọn lórí. Olúwa ṣé. Ọba tó ṣọ́ wa, ọba tó kẹ́ wa, ọba tó kẹ́ wa lójoojúmọ́. Ó yá ẹ bá mi kí. Mo kí bàbá mi, mo kí ọ. Mo kí ọ. Ọba tó ṣàánú mi o. Ọ̀rẹ́. Mo kí Gbọ́ ilé. ọ. Ẹni àjọ ṣànádà. Ó ti kú. Ó ti lọ. Wọ́n ti lọ. Ẹni àjọ ṣòní o. Ó tẹ̀lé dọ̀la. Ká máa rí mọ́. Confirm mi. Ẹni àjọ ṣànádà. Wọ́n ti kú. Wọ́n ti lọ. Ẹni ọjọ́ ṣòní o. Ó lè dọ̀la ká máa rí mọ́. Kò gbọ́ gbọ́ bí. Bẹ́ẹ̀ni. Kò gbọ́ kankan lọ́wọ́ tiwa. Kò tó dá wa sí o. Ẹgbà kankan lọ́wọ́ wa. Ọ̀rẹ́ dúró ká tó kọrin sí. Yorùbá ní tó o bá mọ núrò wá mọ pẹ́dẹ́. If you think deeply, you will appreciate God more. Yes. Oúnjẹ lórí jẹ́ aṣọ lórí wọ̀. Ó máa ṣùwà lórí ẹsẹ̀ méjèèjì. Ẹ̀yà ara ẹ̀ ò daṣẹ́ lẹ̀. Àwọn kan wà tí wọn ò lè dúró bí wọ́n ṣe dúró. Àwọn kan wà tí wọn ò lè sọ̀rọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn. Àwọn kan wà tí wọ́n ní oúnjẹ tí wọn ò lè jẹ. Àwọn kan ò ní o, ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n ní tí wọn ò lè jẹ. Àánú lèmi àti ẹ̀rí gbà ipòkípò tó bá wà gbé ọwọ́ méjèèjì sókè kó máa dúpẹ́. Ẹni àjọṣọ ni ó lè dọ̀la ká máa ọrẹ kú orin yẹn kan. Kò gbọ́
bí. Bẹ́ẹ̀ni. Kò gbà nǹkan kan lọ́wọ́ wa. Kó tó dá wa sí o. Ẹ gbà nǹkan kan lọ́wọ́ wa. Ayérayé nínú ọ̀run. Kò gbà owó, kò gbà tọ́rọ́. Kò gbà sísì. Kò gbà dollars lọ́wọ́ wa. Kò gbà pounds. Kò gbà millions. Kò gbà billions. Ó kàn dá wa sí lójoojúmọ́. Torí pé ẹni àjọ ṣàlọ́jà o. Wọ́n ti kú, wọ́n ti lọ. Àwọn tá a rò pa àjọ ṣòní o. Ó lè dọ̀la ká máa rí mọ́ dádì. Mo ro àròjinlẹ̀ lórí ayé mi o. Ibi àánú bá yé wa dé o. Àròjinlẹ̀ ní àrò. Àròjinlẹ̀ lórí ayé wa o. Ibi àánú bá yé wa dé lọ́wọ́lọ́wọ́ yìí. Àròjinlẹ̀ ní àrò. Ẹ ṣe àyè ọpẹ́ yọ. From January to May. Ẹ máa ṣe àyè ọpẹ́ yọ. Ẹ máa ṣe àyè ọpẹ́ yọ. Ẹ ṣe o, àyè ọpẹ́ padà yọ. Ó yọ, ó dẹ̀ máa yọ ni. Thank you, Jesus. Aha. Ó yọ lójoojúmọ́. Ó yọ, ó yọ. Aha. Sí ọ agbára ẹni tí òwe ni mọ́ tó ń wò ní sàn. Hallelujah. Sí ọ olùkọ́ àtọrẹ, àmọ̀nà wa tó sọ̀dọ̀. Hallelujah. Sí ọ agbára ẹni tí òwe ni mọ́ tó ń wò ní sàn. Hallelujah. Ẹ bá mi gbé Jésù ga o. Hallelujah. Ẹ bá mi gbé Jésù ga o. Hallelujah. Olórí ogun ọ̀run o. Hallelujah o. Hallelujah. Ó ṣe gbéga. Hallelujah. Olórí ogun ọ̀run. Olúwa lálẹ́ ọjọ́ kan. Hey! Àní lálẹ́ ọjọ́ kan. Hey! Nínú ọgbà Gẹ́stímánì, òun èṣù ló jọ ń jà. Bàbá mi gbé èṣù ṣubú. Bàbá mi gbé èṣù nọlẹ̀. Èṣù ní kí ló ṣe yìí sí? Ó ní kí ló ṣe yìí ṣe? Olúwa borí o. Olúwa borí o. Ayérayé borí o. Olúwa borí o. Ayérayé borí o. Olúwa borí o. Sọ wípé ó mà lágbára o. Ọlọ́run bàbá lọ́lá. Ó mà lágbára o. Ọlọ́run ayérayé. Ó mà lágbára o. Ọlọ́run 1930. Ó mà lágbára o. Ọlọ́run bàbá
Mo fara mọ́ Ọlọ́run bàbá lọ́lá. Mo fara mọ́ Ọlọ́run apọ́stélì. Ọ̀nà ìyè yíyẹ mi ò mo fara mọ́ Ọlọ́run bàbá lọ. Ẹ bá mi play, ẹ bá mi play, ẹ bá mi play. Arriba, arriba. Mo fara mọ́ Ọlọ́run bàbá lọ́lá. Àwọn ìpè tí ó wà diluted. Mo fara mọ́ Ọlọ́run àbò. Steady. Sórí ọ̀nà ìyè yíyẹ mi o. Mo fara mọ́ Ọlọ́run bàbá lọ́lá. Ẹ̀hẹ́. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀rí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀rí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ọlọ́run kò ṣeun tì mí ọ́. Ó mú ayé kan kó lè borí iṣẹ́ rẹ̀. Ó mú ajé kan kó lè borí iṣẹ́ rẹ̀. Agbára rẹ̀ ga jù sọ̀tá lọ. Agbára rẹ̀ ga jù sọ̀tá lọ. Ọ̀hún. Ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. Agbára rẹ̀ ga jù sọ̀tá lọ. Ọ̀hún. Ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. Ọlọ́run kò ṣeun tì mí ọ́. Oṣó ayé kò lè dí ọlọ́nà iṣẹ́ rẹ̀. Ajé ayé kò lè dí ọlọ́nà iṣẹ́ rẹ̀. Agbára rẹ̀ ga jù tèṣù lọ. bí wàá débẹ̀. Agbára rẹ̀ ga jù sọ̀tá lọ. Ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. Ayérayé nínú ọ̀run. Agbára rẹ̀ ga jù sọ̀tá lọ. Ẹ̀mí àwọn wòlíì. Ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. Ọlọ́run kò ṣeun tì mí ọ́. Ọlọ́run kò ṣeun tì mí ọ́. Ogun ayé kò lè dí ọlọ́nà Kò iṣẹ́ possible. rẹ̀. Ajé ayé kò lè dí ọlọ́nà iṣẹ́ Kò rẹ̀. possible. Agbára rẹ̀ ga jù sọ̀tá lọ. Agbára lọ́run pọ̀. Agbára lọ́run pọ̀. Ó lànà sórí òkun. Ó wọ́gi Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sórí òkun. Owó di Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀. Ó pọ̀. Agbára èyí pọ̀. Ó pọ̀ o. Ó dẹ̀ lànà sórí òkun. Ó wọ́gi Jẹ́ríkò. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sórí òkun. Jésù o. Ẹ̀mí àwọn wòlíì. Jésù. Ayérayé nínú ọ̀run. Òpábídà sọ́bídídé. Orúkọ tí ikú pátọ́ sá wọlé lọ. Orúkọ tí àjẹpá tó fẹ́rẹ̀gẹ. Orúkọ tó ṣọpọ́ tó sá kàbàkàbà. Jésù o, Jésù. Olórúkọ àpèrire Jésù o. Jésù o, Jésù. Jésù o, Jésù. Olórúkọ àpèrire Jésù.
ọrẹ. Yes, sir. Àwa wá dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. A dá ọpẹ́ padà o. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Lẹ́ẹ̀kan sí. A dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. A dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Yes. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń Òun tì. ló ní master key. Wá ṣílẹ̀kùn ayọ̀ fún wa nínú ọ̀sẹ̀ yìí. Wá ṣílẹ̀kùn mọ́ bàjẹ́. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Ọ̀rẹ́ Olúwa praise. Thank you so much. God bless you. Thank you, Daddy. Lord, we honor you. Amen. The Lord will keep you pure in the name of the Lord Jesus. Amen. Ó ní ṣubú ara, ó ní ṣubú ẹ̀. Àmín. Ó ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o. Àmín. Ó ní fọkọ ṣiṣẹ́ ìránṣẹ́ o. Àmín. The Lord will keep you and your entire household in the name of the Lord Jesus. Amen. Thank you for joining us this week. Thank you, everybody. See you next week by God's grace. Oh, no!